Tàlájíkẹ́ ńgbà mo sọ fún yín pé àwọn ìyá kan ya wèrè ẹ rò péré ni àbí kì í mọ̀ ṣeré ìyá kan náà ló lóyún fọ́kọ ọmọ rẹ̀ o ẹ jẹ́ n fún yín ní full story nígbà tí ìyàwó mú un délé tó mú un dọ́dọ̀ ìyá rẹ̀ wọ́n ní single mother of two níyà ńgbò mú dọ́dọ̀ ìyá rẹ̀ ó nígbà tó náà débẹ̀ lówó pé mọ́mí ẹ ló sẹ́ẹ̀tì báyìí ó ní ìyá yẹn fine kódà ju ọmọ tó tún bínú lọ gan ni tí ìyá yẹn ṣe lókílókí dáadáa ó ní àwọn sáà ń bá a lọ lérè wípé ìyàwó wọn àtò àwọn ṣègbéyàwó nígbà táwọn ṣègbéyàwó tán ìyàwó ń lóyún oṣù 7 míwà ìyá mọ wá ń kíyan yóò lọ ìmọ̀ wá ń kíyan yóò lọ but this time around tí ìyá yẹn wá ó dúró sọ́dọ̀ wọn fún bíi ìgbà díẹ̀ ó ní lẹ́yìn àárọ̀ ọjọ́ yìí ló ń bá wò wípé ayé àmì o yẹn túṣu désàlẹ̀ kòkó kí n yẹlé ọba wo ìyàwó bá ṣàfárígá kò sáà gbà wípé ó rẹ òun ẹmọ̀ olóyún ó nígbà tó sì yá ìyàwó ní òun fẹ́ jáde olùbá ní dára lẹ́ẹ̀dẹ́ o lòun náà bá wọ balùwẹ̀ lòun bá wẹ̀ òun wọnú yàrá òun ti bọ́ra álẹ̀ ní òwò ọmọlúàbí lẹ́ẹ̀kan náà ló bá dàrí ọwọ́ yẹn tó wá láti ẹ̀yìn tó gbá rùbáàbù mú ìyún gbólá tí ń fọwọ́ sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ rẹ̀ olùbá wò pé ó ti ya sáré dé nìyẹn ṣé bó lóò ṣe láàárọ̀ ẹni ó tún ti ya wá sí ẹ lára nìyẹn kìnìkan òun ò tiẹ̀ wo ọwọ́ yẹn but ó mọ̀ wípé kò sẹ́nibọ́dì tó wà ní ilé tó jẹ́ adult tó ju ìyàwó òun àti ìyá ìyàwó lọ kò dẹ̀ possible kí ìyá ìyàwó òun kó wá so mọ́ ńlá tẹ̀yìn ìyàwó náà ló máa jẹ́ so òun ò fiyè sí wípé ó tẹ̀lé jẹ́ ìyá ìyàwó èmi ni tí tòótọ́ ó nígbà tí ò máa wọ ẹ̀yìn báyìí kó náà grab ìyàwó tọ́nù lójú ara òun ló di ìyá ìyàwó òun ní òwò ọmọlúàbí goloto ló di ìyá ìyàwó ní òwò ọmọlúàbí goloto kàkà kí bọ̀dá náà wá tiẹ̀ wò pé èsù mọ́ lòmí o ẹ lọ sòṣì yín síwájú o bọ̀dá náà bá gíráàpù ìyá ìyàwó ló di pákáleke orí bẹ́ẹ̀dì eré àsápajúdé bọ̀dá náà na ìyá débi wípé wípé ọ̀sán ní wá ìní rí ọ ló ń jọ́ mi ó lè jẹ́ ẹ̀kan tí ń ṣeré bọ̀dá náà ṣe é nìyá náà ẹ mọ̀ ìyá náà ti ń wá tẹ́lẹ̀ tó ti fọ́fọ́ kọ ọmọ rẹ̀ ìyá náà fún bọ̀dá ní different style lórí bọ̀dá náà ó gbé bọ̀dá débẹ̀ kódà ju bí tí ọmọ ò lè gbé bọ̀dá dé lọ nìyá rẹ̀ gbé débẹ̀ débi wípé bọ̀dá ń testify pé ìyá ìyàwó gùdù ó gùdù lórí bẹ́ẹ̀dì in fact ó gùdù ju ọmọ rẹ̀ lọ èmi ni tí tòótọ́ mo ti ń bá a lọ nù nígbà tí ìyàwó wa bímọ ṣé ìyá ìyàwó náà ní wàá so múgọ̀ ni ìyá ìyàwó bá délé ló bá di wípé tí ìyàwó bá ti ń sùn ẹmọ̀ náà ọkọ lè sọ pé mo fẹ́ lọ sí ọ̀dọ̀ mọ́mì kí n ṣẹ́ẹ̀kì ọmọ yẹn torọ́dọ̀ ìyá ìyàwó lọmọ ń sùn wọn ò tún kùkù lákàrà wọn ṣàṣe ń ṣenu tó ń fọ́ra wọn jẹ lábẹ́ òrùlé tí ọmọ wà ọkọ ọmọ àtìyá wọn sì ń kura wọn lálálá ó ní almost everyday làwọn gbá a sí fúnra wọn òun àtìyá ìyàwó òun èmi ni tí tòótọ́ wọ́n wà lórí tábìlì ìjọ kan nìyá bá ṣe tí ìyá ṣe àyọkọ́ tí kọ́kọ́ ṣe gbìgbìgbì pé kò lè possible kò lè jóyún ìyá yẹn wò èkì kọjá wípé kó wá lóun lóyún sí àti wá lóun lóyún fún ó lọ ọkàn tá à ń ṣe gbìgbìgbìgbì ó ní ló bá sọ fún ìyàwó pé mọ́mì kí ló wá ṣe yín làwọn sáàjọ ń sọ níbẹ̀ lọmọ náà ń ṣe mọ́mì mi kí ló ṣẹlẹ̀ àbí stress yẹn ni àbí kinní kan nìyá yẹn bá ní stress ni ọkọ bá ní òkè tó bá ti dọ̀lẹ́ múra tí n bá ti ń lọ bí iṣẹ́ màá já yín sí hospital kẹ lọ run test oògùn tán bá máa fún yín bó dẹ̀ jẹ́ pé wọ́n treat yín bẹ̀ náà ni a lè mọ ní tá a máa ṣe nígbà tí wọ́n dé ilé ìwòsàn tí wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀wò fún grandma ìyún ìyá ìyàwó ló bá di wípé kọ́kọ́rọ́ mọ̀ tí mú ìyá lọ́wọ́
ìyá mọ̀ ti lóyún lọ́kọ wọn wá ń béèrè lọ́wọ́ ìyá wípé ṣé ẹ lo nǹkan kan ni ṣe mistake ni àbí ẹ mọ̀ọ́mọ̀ ṣe é ó dáa o oyún yẹn yíyọ ni o níyá bá mọ̀ fárígá pọ̀ òun ò mọ̀ ní sẹ́yìn ìyá mọ̀ fárígá pọ̀ òun ò mọ̀ ní sẹ́yìn alágbàkàn yá ó mọ̀ fárígá pọ̀ òun ò ní sẹ́yìn lọ́kọ wá ní pé kẹ́ ẹ dákun o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn kí ni kóun ó ṣe báyìí o tòun ti bá òun o ṣéyàwó òun gbọ́dọ̀ gbọ́ pò nù fún ìyá rẹ̀ lóyún ǹjẹ́ ìyá náà àbí bíyàwó bá tiẹ̀ lójú tì ọkọ wá wò pé this is the high time tó ń lójú tì wọ́n ní kí ni káwọn ó ṣe káwọn ó fi ìyáyàwó àwọn lẹ́kọ̀ọ́ náà bímọ ni kọ́mọ jẹ́ nọmba 2 kí ọmọ bí nọmba 1 kí ìyáyàwó kó bí nọmba 2 àbí kí ni kán ṣe àbí kán wulẹ̀ divorce ìyàwó àbí kílẹ̀ yìí rò pọ́n lè ṣe àjọ pàdé comment section o ẹ bá ń like ẹ comment ẹ share subscribe o ó dàbọ̀.